Ẹ jọ̀ọ́ sà, ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Principal Dosunmu aka Mega 99. Mega 99, Mega Superstar. Ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ béèrè ṣé inú yín dùn láti wá bá Mr. Shilo ṣe ayẹyẹ 30 years on stage? Èmi nínú mi dùn jù o because Olúwa àdúrà ṣáà ni mo fẹ́ gbà. Olúwa máa fi eléyìí kó fi gbé Shilo sókè padà. Àmín Jésù. Èmi nínú mi dùn jù pé wọ́n organize irú nǹkan báyìí. Mo ti gbọ́ tẹ́lẹ̀ mo ti wá gbàgbé. Bí ọwọ́ ọ̀sán yẹn náà tún sọ fún mi pé ẹni Jagungbadé kan pè mí. Ó rẹ̀ mí gan. Mo ní mi ò gbúdọ̀ má wá because mo fẹ́ kí a máa gbóhùn Shilo náà káàkiri gbogbo àgbáyé. Ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti Mr. Shilo? Ó ti pẹ́ gan náà. Mo láìkẹ́ gan, orin ẹ̀ ló jẹ́ ń láìkẹ́. Gbẹ́kẹ̀lé Jésù ọba mímọ́ àlá tẹ̀kẹ́ mo láìkẹ́ gan. Ọmọ mi dẹ̀ tó máa ń play ọmọ mi tó ń lu gángan fún ó máa ń lu gángan fún òun náà. Your glory will not be once upon a time. You will continue to move from glory to glory. So àdúrà tí máa gbà fún yẹn pé onídológo àtijọ́ Olúwa máa gbé sókè. Àmọ̀ràn mi dẹ̀ ni pé ní ìgbà yẹn Shilo ó máa ń gbé rẹ́kọ̀dù jáde kó má jẹ́ kó rẹ̀ òun rẹ́kọ̀dù ó máa ń gbé rere sókè kó tún máa àwọn orin yẹn kó máa compose ẹ̀ kó dẹ̀ máa gbé jáde. Ẹ̀yàn ló lè kó òròbí máa lò lóṣogbo. Olùsọjí o, Àrẹ̀mú máa lò.